APC rọ ilé-ìgbìmọ̀ aṣòfin láti yọ Ọbaṣẹ́kì. Adarí fún ẹ̀ka ìpínlẹ̀ Edo fún ẹgbẹ́ All Progressives Congress (APC) ti ké sí ilé-ìgbìmọ̀ aṣòfin láti yọ Gómìnà Godwin Ọbaṣẹ́kì lórí ẹ̀sùn ìdúkokò pé òun yóò jó orílẹ̀-èdè Nàìjíríà níná. Adelé alága ní ìpínlẹ̀ náà fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún, Emperor Jarrett Tenebe, ló sọ èyí ní ọjọ́ Ajé Monday fún àwọn oníròyìn ní ìlú Benin. Tenebe ní gómìnà náà ló ń dúnkòokò láti dáná sun orílẹ̀-èdè Nàìjíríà nínú fọ́nrán kan tó fi léde. Alága APC náà tún kàn sí àwọn aṣòfin ní ìpínlẹ̀ náà láti bẹ́gi dí ìlérí àti ìdúkokò tí Ọbaṣẹ́kì ń ṣe. Ó ní àwọn ènìyàn ìpínlẹ̀ Edo kò lè wo gómìnà Ọbaṣẹ́kì níran mọ́ pẹ̀lú bí ó ṣe ń ṣe òṣèlú, èyí tí ó ti mú kí ètò ààbò wọn nípìnlẹ̀ náà mẹ́hẹ. Tenebe wá ní ó ti tó àkókò láti dá gómìnà náà dúró kí ó tó mú ìlérí àti ìdúkokò rẹ̀ ṣẹ. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún ti tòní. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́ láti ìkànnì Jígí Alára. Ká fèrè pàdé o. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 16 bàbá gbogbo.